àti bàbá wa gba onílé márùn àwọn Yorùbá bẹ́ẹ̀ bá mọ̀rọ̀ sọ tó sì gbọ́rọ̀ kalẹ̀ dá wọn ní ẹkú ohun bẹ́ẹ̀ bá mọ̀rọ̀ sọ tó sì gbọ́rọ̀ gbé kalẹ̀ dá ẹni ọba sọ̀rọ̀ tọrọ rẹ̀ ò ní fáyidà kan alẹ́ kó àròyé ọmọ ya ẹkú àròyé látàárọ̀ ọ̀rọ̀ rẹ̀ wúlò rẹ̀ àwọn bá ti ní ẹkú ohun ọ̀rọ̀ yẹn ọ válù àwọn alájọ wa onílé márùn látànádò ní dọ̀la ó ti bá wọn fọ́ìsì ni wọn gbogbo ọmọ amárikásì tó bá fẹ́ máa ná tó fẹ́ máa jẹ ẹ̀ta tí wọn fẹ́ kọ́ dọ̀la kó gbé wọlé wọn lọ́wọ́ wọ́n dà tàn rúmọ̀ wọn lọ́wọ́ bàbá ilé fọ́ìsì kó wa àwọn ni wọ́n jẹ́ kí akọ́kọ́ mata ní alájọwà alfáwà àgbà Dr. Dawud Muhammad Awal láwọn ọjọ́ tí ó ti pẹ́ díẹ̀ ọlọ́run ò tí ì kára ara pa àbójú kára wa ọgbọ́ mahabubu ní qabla liqa wa mahabubun inda liqa wa mahabubun ba'da liqa a ma nífẹ̀ẹ́ yín lọ ni orí bàbá wọn lè máa wọn ti kọ́kọ́ sọ̀rọ̀ yín fún wa gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yìí gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan yìí bẹ́ẹ̀ ti gbà jáde markaz bẹ́ẹ̀ bí tí Saudi fi ń wá yìí kí iṣẹ́ adama lọ Cairo ọ̀dàmú wọn ẹ̀yin náà dé Saudi ẹ̀dàmú wọn àwọn ẹni nǹkan wọ́n sì ọwọ́ ajá sí wípé gbogbo tí ọba tóbi nípìlẹ̀ ó sì jẹ́ àmì ó sì jáde nínú àmì extraordinary àmì láwí o lórí extraordinary ń bẹ ọ̀rọ̀ wa kádàrá wípé ní gbogbo láti lọ́rin yìí dé gbogbo ilẹ̀ Yorùbá nǹkan bá ti jẹ́ extraordinary àmì nínú jéèyàn tó sì nípìlẹ̀ wọ́n bá parí iṣẹ́ wọn ọ̀dọ̀ ṣé kádàmù ni wọ́n ti parí ẹ̀. ẹni tó bá jẹ́ extraordinary láti ilẹ̀ yìí délẹ̀ Yorùbá náà bá parí iṣẹ́ wọn wọ́n parí ẹ̀ sọ́dọ̀ ọ̀gá gbogbo wọn ni. ṣé Ádámù ni máa jà bí irú yìí extraordinary èèyàn ni. extraordinary irú yìí iṣẹ́ tí professor 25 ó ṣe lẹ́yìn nìkan ṣe yìí. bánabalẹ̀ náà máa ń báṣà rún mẹ́sìlù kó tọ́ bá wí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ báṣà rún ọ̀bọ̀rọ̀ sí fáàrí pé kọ́dà náà bí ní báṣà rún mẹ́sìlù náà òun ti sọ pé yíwá ìláyà. bàmẹ́ ẹ̀yin lámú yíwá ilé ìkùn ẹnu yíwá ìláyà nìna Abdulliya nù nẹ̀tẹ̀yìn òlélé bá bẹ́ẹ̀ ti wà yìí pẹ̀lú ṣẹ̀dá yín àti bọ́lọ̀ tí ń da yín bọ̀ wá wọ́n wá máa lọ lè dùn yín sínú àgbàlá ṣe káàdà ó dùn yín sínú ọgbàlẹ̀ àlámà ọ́ ajá sí wípé inú tí wọ́n sọ́fẹ́ nìkan mú ní ṣe káàdà máa kú lérí pósì kun tí wọ́n fẹ́ ṣe láyé ni wọ́n ìparí iṣẹ́ inú àìparí iṣẹ́ continuation ṣe àìparí ẹ̀ ní baba alágége òní fi ń jẹ́ àlẹ́ ọmọ ruzali àwọn náà jẹ́ continuation return of Sheikh Adamu ní baba alágége tó ajé Adamu lọ́la ajé Adamu àti lọ́nu ṣé Adamu wá padà sára baba tòní gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe tí ìparí mo lọ lára àmọ́ ìpadà wálẹ̀ mi ìwà padà wálẹ̀ mi òun ẹ̀mí òun ní ń ṣiṣẹ́ lára baba alágége tòní tó inú àṣẹkùbọ̀ ẹ̀mí náà ó tún bọ́ sí ara mi ní bọ́dì mi tí bọ́dì òun náà sì jẹ́ bọ́dì àmì inú rẹ̀ ní tì í náà Sheikh Adamu bọ́ sára tì í náà òun ló fi já sí wípé inú tí bàbá bá ń bẹ láyé inú àwọn nǹkan tí bàbá ó tún mójútó ní jẹ́ ánìbù kan òun lẹ́yìn náà wá ń ṣe láti bí 22 years ilẹ̀ tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ara yín kẹ́ ń ṣe iṣẹ́ Sheikh Adamu lẹ́ ń ṣe ẹ wá sí ẹ wá láṣeyọrí rẹ̀ bí ọ̀rọ̀ ayé ẹnìkan bọ́lọ̀ ti ṣe kọjá kápé inil hukmu illa lillah torí bẹ́ẹ̀ ti ṣe yìí ẹni tí ó dájú kọrú nǹkan báyìí lásìkò tí kò wá ń wá ní tí ó jẹ lásìkò tí kò wá ń wá ní tí ó dà lásìkò tí kò wá ń wá bí ó ti rówó ayébẹ̀kọ bẹ́ẹ̀ ti wá dájú kọ iṣẹ́ yìí iṣẹ́ Al-Qur'ani àti tèèbó rẹ̀ àti ti Yorùbá rẹ̀ bẹ́ẹ̀ wá ń ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà ẹ̀wọ̀n ìbáyìí tẹ̀lù báwo lẹ́sẹ̀ Ọlọ́run ṣe tún fún yín láǹfààní àtòrí ọ̀fẹ́ láti tún rí nǹkan rí gbèsè láyé lẹ́tùn máa wípé ìṣẹ̀dá yín ló yàtọ̀ fún ìṣẹ̀dá kó wá àmọ́ tá a bá wá dúpẹ́ ẹni tá a sì kí ẹ̀yin kọ́ ra kì bàbá kí àwọn tó bí akí wọn ní wípé wọ́n kú oríire wípé inú ọkọ̀ wọn nínú àlẹ́ wọ̀dá yìí a sì kí wọn wípé wọ́n kú oríire wípé wọ́n gbé yín lọ sí àyè tí sáàtì ògo tí èso àyè tí pa ògo òun náà lọ ṣe káàdà náà àmọ́ wàá kí bàbá alágége á kí bàbá tàná á wàá kí bàbá tòní torí wípé bàbá tòní lọ́lọ́run fi àsìkò wọn ṣe déédéé tí sáà wọn ṣe déédéé yín 95 lẹ́jáde markaz 95 wọn sàtífíkẹ́ẹ̀tì bàbá alágége tòní lọ́wọ́ àlọ́wọ́ yín àbí àtàwọ̀kàlà àbákú 95 fún níjà pé bàbá tòní ní. Allahu akbar wọn ni gbogbo orí píṣọ lókàsí bàbá làwọn ò ṣe kẹkẹ mọ́ ọ̀dọ́ yín bàbá ti ra ọ̀dọ́ wa ti ra fáà kádàm kọ́sìm bàbá ń gbọ́ kàn yín pé ká Ádámù wá bẹ́ pé glory ti ń bẹ lára yìí tí n bá tún gbé amátèmi kí n tó lọ irú rẹ̀ yìí náà wọ́n èmi yìí ti láwọn tó wọ́n nú àwọn akéwú tí ò sí ru wọn ọ̀dọ̀ àyẹ̀wò ajé kí ẹni tí ó gba glory tiẹ̀ òun ni Maulana Muhammadu Habibullah èmi rà fáà kálàmù wá gbé kálàmù lé
Maulana Muhammadu Abibullah òun ni kọ́ wá sáyìn ọ̀rọ̀ tiẹ̀ abalagege tòní lọ́wọ́ sáyìn ọ̀rọ̀ tí tọ̀ wọ́n láwọn yóò dáhùn tí tó ń kọ́ tó lé 50. Ogo ṣé Adamu rẹ o Kọ́sìm ogo ṣé Adamu rẹ o ẹ̀gẹ́ sọ̀gbọ́ aháwó kí lójú agbolé léyìí ẹ̀wọ̀n gan ẹni tí ìjọba Saudi ń wẹ́lkọ̀mù rẹ̀ ẹni tí ìjọba Nàìjíríà ń wẹ́lkọ̀mù rẹ̀ ẹni tí ìjọba London ń wẹ́lkọ̀mù rẹ̀ ẹni kò Elizabeth Allah abẹ́rẹ́ nǹkan. Now, data ọ̀kan náà àwọn ìdílé wọn wọ́n ṣàlùfẹ́ kí kọ́níwò kò ṣe parí ẹ̀ kò tí ì pẹ́ púpọ̀ mo parí ẹ̀ ní ìrìnàjò yìí wáyé tó wàá kọ́kọ́ pé ti first print out lélẹ̀. Ìyá ìgbọ́n kọ lẹ́tà sí lóko tó kú. Kò Elizabeth. Orí nǹkan báyìí. Alimari kaza. Ọlọ́run gbàdúrà ṣe kájà púpọ̀ because ọmọ kí n ṣe Adamu hakiki là wà. Èmi mo fẹ́ defend Mọ́ríkàsì London tí bá ti rí pé nìkan talu Mọ́ríkàsì àbọ̀ talu Mudiru àbí èèyàn kan sọ kankan tí ò ní í ṣe pẹ̀lú Mọ́ríkàsì mọ́ndí jáde sí. Àwọn lè jẹ́rìí ẹ̀. Lẹ́tà queen tó máa ń kọ sí mi ọ wà níbi ìwé yìí àti King Charles wọ́n wà ń dẹ́sìn òun náà máa ń kọ lẹ́tà sí mi so lẹ́tà rẹ̀ wà níbi gbogbo ẹ̀ ògo Mọ́ríkàsì ni ẹ dẹ́kun iṣẹ́ ti lọ́ọ̀rì rẹ̀ bàtí mo parí ilé mo bẹ̀rẹ̀ ilé so Ìlọrin history power and identity tó yà yàn bí wọ́n pọ̀ sí àwọn ará Ìlọrin ṣé Haúsá ni wá àbí Yorùbá àbí Fúlàní ansa rẹ̀ wà níbi eléyìí ò ti jáde o tó bá jáde lágbára Ọlọ́run Ìlọrin náà láti lọ́nṣẹ̀ àmọ́ kẹ́ fi mọ àwọn iṣẹ́ tí. àwọn náà ni wọ́n lóko Ọlọ́run lọ́dọ̀ àwọn máa ń wí wípé láyà hamilu lè hẹ́kìdà. láyà hamilu lè hẹ́kìdà. hẹ́kìdà man ta'alu bihi rutaba. man ta'alu bihi rutaba. wala yanalu al-ula man tabu'uhu al-ghadabu. wala yanalu al-ula man tabu'uhu al-ghadabu.